Lọ́bì ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé là ń borí wí. Lọ́bì ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Lọ́bì ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Lọ́bì ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí wa ní òkè òkun, mo kí wa ní ìsàlẹ̀ ọ̀sà. Gbogbo wa ni mo kí o, n ò lólódì kan o. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà nù eléyìí mo kí yín o. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń fọgbọ́n ọnú ṣe é. Mo kí ẹ̀yin ìyáálé ilé tẹ́ ń mójútó àròtẹ́ ẹ̀jọ́ bí ọ̀dànù. Àṣírí ayé tí ń bẹ lára ìwé Bomubomu. Wèrè èèyàn náà sọ pé òṣìwọ̀n tí jáyé o. Tí àbá ṣíwọ̀n tí jáyé ọyá mẹ́ẹ̀kọ́ ọ̀bọ̀kọ́ máa jẹ́ ọmọpáyé ń bẹ èèyàn wà. Èdè ọmọ ní mú wa, èdè ò ní mú wa, èdè ayé kò ní mú wa. Èdè ló mọ ọkàn ní fi ń bá yẹn sùn, èdè ayé ò ní mú wa. Èdè lọ́mọ máa já tí fi ń bá yẹn sùn, èdè ayé ò ní mú wa tọmọtọmọ o. Àṣírí wo ní ń bẹ lára ewé Bomubomu? Ewé tá a fi ṣe wàrà, ewé táwọn Fúlàní máa fi ṣe wàrà tẹ́ ẹ̀ rí wù. Ṣó wúlò ni? Ọmọ pé wúlò. Dúkìá Ọlọ́run ni, èèyàn kọ́ ló ní. Ẹ̀sìn wọn ò ní àlò kankan, ẹ̀sìn wọn ò ní àlò kankan. Paracetamol tó ń lò nǹkan, ṣe bí dírọ́ọ̀gì ni, ṣe bó oògùn ni. Oògùn kẹ́míkà nìyí o, oògùn kẹ́míkà lélẹ̀ yẹn. Ṣùgbọ́n dúkìá tọ́lọ́run fún wa làwọn ewé àti egbò wọ̀nyí fún ìwòsàn àlàáfíà ara wa, láti gbára wa kúrò lọ́wọ́ àrùn àṣekúpani, láti gbára ẹni kúrò lọ́wọ́ ìdè èṣù. Ẹ̀rí nǹkan àwọn ohun tí ewé àti egbò wúlò fún ni. Ó kí gbogbo ẹ̀yin tẹ̀ ń fò títọ́ ọ̀nù jáwé o. Ó sì kí gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ̀ ń fò títọ́ ọ̀nù wagbò. Tó ọmọ kékeré ni mí o, ẹ jẹ́ n dàgbà kí n tára wájú o, kí n gbáyé ṣe rere o. Orúkọ mi ni Lúpọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ológun ilé yín ni o lè fílẹ̀. Bọ́ọ̀bá lógún ilé yín tó lè fogún ilé yín lẹ̀, ìwọ náà ní rógún bàbá ẹlòmíì gbà o. A kì í bá a mọ̀. Ẹ bẹ̀rẹ̀ máa béèrè ewé yìí èsèwé tọ́ wọ́n. Kìí ṣe ewé tọ́ wọ́n rárá. Bó o ṣe ń wo ìwọ gan tó mọ̀ pé ewé tọ́ dámọ̀ ni. Bẹ́ẹ̀ wá eléwé ọmọ wọ́n jà fún yín. Lẹ́yìn náà gòkè odò bẹ́ẹ̀ wọ̀ tó wò sí. Ẹ̀rì já ìwé Bomubomu ní jẹ́ ìwé Bomubomu. Bomubomu ìwúlò rẹ̀ la fẹ́ sọ fún wa lóní ráńpẹ́. Yàrá mo ti fi bébì ṣe mí o, Sàùtì o, bá Arẹwà mo ti fi bébì ṣe mí o, Sàùtì ọgbọ́n bàbá rẹ̀ ṣe mí. Ẹni tí afẹ́ràn tó ti ń kọrin, ìrántí bọ́jọ́ ṣe ń yọ̀ là ń yọ̀ tún. Àfi tí oyin ò bá dùn lórí wa, onídùn létí. Mo kún fi sọ́tẹ̀lẹ̀ Sàùtì o, ṣẹ̀rántí pé kó má gbọ̀dànù orin mi. Òní tí orin ẹni ní pẹ̀lú ọlá láéláé títí. Ẹni ní kò yé wù ẹgbà pé kò létí inú kò ní ti dá. Àdìtí ẹni ní kí láti ẹ̀ǹkọ́ náà lẹ́yìn tí ó fetí ọ̀sẹ̀. Ní ayé àtijọ́, kí àwọn àrùn ìgbàlódé ó tó dé, àwọn bàbá wa àgbo oríṣiríṣi wọn ó ṣe ìkálé.
ọṣẹ ẹ̀rọ lóríṣiríṣi wọn ó ṣe é kalẹ̀. Ìwé tẹ kà bọ̀dá òun lèyìnbó fi ń gbowó púpọ̀ lọ́wọ́ yín. Tẹ́ ń jẹ́ńjẹ́ inú agolo tẹ́ ń tóbi bàǹkùbàǹkù. Bẹ́ẹ̀ tí ní cholesterol. Bẹ́ẹ̀ náà lẹ̀ ń ní stroke òjijì. Bẹ́ẹ̀ náà lẹ̀ ń ní diabetes. Jẹ̀díjẹ̀dí wá ọ̀pọ̀ nílùú lọ kánrin. Àwọn àgbà àtijọ́ tí wọ́n bá jí láàárọ̀ àgbo ni wọ́n kàn fi tẹ́lẹ̀ inú. Wọ́n bá fàgbo tẹ́lẹ̀ inú tán wọ́n wàá mú ẹ̀kọ gbígbóná lé lórí tàbí wọ́n ro àmàlà tó fẹ́lẹ́ tí wọ́n fi lé lórí. Àwọn tí ó bá sì lè láyé tí ó bá fẹ́ràn àmàlà wọn á gún iyán bí àṣà àwọn èèyàn mi ní paraku wọn á ní àgún tó fẹ́lẹ́ wọ́n wàá kó ẹran bò wọ́n jẹ ata òòjọ́ làgbẹ̀ rolóko tòmẹ́tò pẹ́pẹ́ ní tòmáàtì òòjọ́ òun làgbẹ̀ rolóko tòmẹ́tò tí wọ́n ń tà fún yín ẹ̀ẹ̀mọ́jọ́ wọn ti já kúrò lóko ẹ̀ẹ̀mọ́jọ́ tẹ tó ríra wọn ti mẹ́mí àwọn àgbẹ̀ bù ni àgbẹ̀ ẹ̀fọ́ tó fẹ́ jẹ lóòjọ́ yóò lọ já ni ewédú tó fẹ́ jẹ lóòjọ́ yóò lọ já ni torí ẹ̀ làlàáfíà wọn fi ń yè korokoro. Ọ̀làjú tí ò nítumọ̀ tá a gbà tá a sọ di kókó òun ní kó bá wa. Ẹ lọ́ọ́ kojú bọ àárín àwọn òyìnbó dáadáa. Gbogbo àwọn ohun táwọn ọ̀kàkú lọ́dọ̀ wa ta ní òwúlò fún wa ọ̀hún làwọn ń bá wa túnṣe táwọn ń sọdọ̀ owó ńlá tí wọ́n ń kó padà wádọ̀ wa tí wọ́n wá ń tà lọ́wọ́ wa. Ṣèbó wo ni ọ̀bọ̀ wàǹkárá? Èèbó ìbá yẹn wàǹkárá tí ẹ bá ṣe èèbó tí bá ń gbábí gan. Èèbó wo ni ọ̀bọ̀ wàǹkárá? Àbí tó bá fẹ́ẹ́ fi sarúmọjẹ fún yín bọ́yá ẹ pè é lóde. Aṣọ tí wọ́n làwọn wọ̀ ṣùgbọ́n àwa Áfíríkà bíi gbogbo aṣọ la fẹ́ wọ̀ pátá. Gbogbo aṣọ la fẹ́ wọ̀. Kí ló dé? Nǹkan ihun ní ìtiwa kì í jọ wá lójú. Ihun tí wọ́n bá tóyìnbó bá ti polongo nǹkan lónìí pé àwọn gbèdé o wìtìwìtì bẹ́ẹ̀ lómi ti mú mẹ́rin ní ọmọ àmú mẹ́wàá kódà ẹlòmí ò tún ráàlẹ̀ bí ọmọ rẹ̀ ẹ̀rí nǹkan. Bẹ́ẹ̀ náà làwọn dúkìá tí Ọlọ́run fún wa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó wà lágboolé bí nǹkan bá ṣẹlẹ̀ lágboolé látijọ́ wọn á ní ẹ lọ́ọ́ pé bàbá sí bàbá wà ní káà wọ́n bá ti gbọ́mọ lọ jàlàjàlà wọ́n ní bàbá àgbèdé o oògùn tí wọ́n ti ṣe pamọ́ láwọn àgbo tí wọ́n ti ṣe pamọ́ ti pẹ́ wọ́n sáré gbé jáde wọ́n lò fún ara ọmọ òsì wálẹ̀. Ṣé ìwọ tó á jẹ́ pé ìwé lásán lọ́kà yìí ṣé Ọlọ́run má jẹ́ ara ẹ̀dá bí nǹkan bá ti ẹ̀dá páwó lójijì pé àṣàrè mú báyìí ló mú jáde ẹ̀rí ẹ̀ pa mí bàbá ẹ̀ lọ́gbọ́n ní oníwọ̀ ọ̀gbá sódìbò ọba dé sáré kó tó rí gbà lọ́wọ́ ẹ̀ wọ́tọ́ ọlọ́ọ̀ ní dúró tó gbọ́n àwọn bàbá rẹ̀ ọkọ̀ pamọ́ ọ padà ṣerú ègbó ni. Omi wá àfìsí tó bá méjì ọ̀sẹ̀ kú òótọ́ tó jẹ sí o ẹ̀sọ́ fún tó bá méjì ọ̀sẹ̀ kú òótọ́ tó jẹ sí kò ní fẹ́ gbóyìn ìmọ̀ lójú Sàùtì o. Láti ìpè ọ̀rẹ́ mi, gbìyànjú kó má jáde tòṣò kọjá lórí àpáta tó sì nípa nínú ayé. Òṣùpá àtúntì dóde pẹ̀lú orin àgbọ̀yé akórèdé òṣùpá tí gbogbo àgbáyé láti mọ tẹ́lẹ̀ pé tí nǹkan ń ṣàròyé. Bó bá ṣe tọ́mọ làwa ń fò òrìṣà láyé. Inú ayé làwà fẹ́ni tó ní àkọ́rẹ́ ayé. Alákọ̀ọ́yé ẹ̀sìn tó ń gbé nínú ayé. Wọ́n lẹ́kọ̀ọ́ sí ẹ̀sìn tó ń kọ́ gbogbo ayé. Òun lórí sáyidì fi ń kọ́ ọmọ aráyé. Láti ìpè ọ̀rẹ́ mi, gbìyànjú kó má jáde tòṣò kọjá lórí àpáta tó sì nípa nínú ayé. Elédùn ọ̀ní já wáyé bákan náà ká lọ bákan náà á nípìn tó dáa nínú ayé. Ìrẹ́ ọ̀rẹ́ mi ǹjẹ́ ọjọ́ mọ̀ yìí pé tí ogun ọ̀bá pọ̀ kò sí ohun tó ní kógo èèyàn máa sọ̀rọ̀ sókè. Tí ogun bá pọ̀ fún yẹn ogun àfọwọ́fà ń bẹ ogun ìdílé ń bẹ ogun ilé ọkọ ń bẹ ogun ilé ìyàwó ń bẹ ogun ẹnu iṣẹ́ ń bẹ ogun ará àdúgbò ń bẹ. Ní ogun sámú tí ogun ọ̀bá pọ̀ kò sí ohun tó ní kọ́ márùn-ún rẹ lo ọbọ̀ sọ́jà ọ̀ ń tà dáadáa ọlọ́ọ̀sọ̀ ọ̀pá 300,000 ọ̀wálé ó tún dìjọ́ kejì ọ̀pá 500,000
ó ti jẹ́ kẹta ọ̀pá 800,000 oògùn owó wèrèwò ló tún wá káàkiri lẹ́yìn kó ojókòó kàṣà sọ̀rẹ́ kọ ìsọ̀rẹ́ kó ojókòó kabẹ̀ kọ́ máa ṣàdúà kó sì má ṣe kébèkébé kọ́ má kọjá àyè ara rẹ kò sí ohun tó ní kọ́ má rì sí kò sí ohun tó ní kọ́ má rì sí àìmọ̀ wọn ara ẹni lọ́pọ̀lọpọ̀ fi kó bára rẹ̀ àmọye ilé lọ́jọ́ ogún ìdílé wọn pé àgbo ni wọ́n máa kì ìwé tẹ ká lójú kan máa ń sọ pé useless ní ohun tí wọ́n ń ṣe ń bọ̀ wá padà ya èèbó ń gbowó ribiribi lọ́wọ́ yín kọ́lọ̀ wa máa pọ̀ jù ewé bomubomu kí ni ṣiṣẹ́ fún tí olóde bá mú yàn tá à ń pè ní tìta ẹlòmíràn ọmọ méjèèjì ta ò pè yí olóde àwọn bàbá wa máa pè é lólóde àwọn ẹlòmíràn máa pè é ní tìta kódà àwọn ẹlòmíràn tó pè é ní bàbá èyí tí jẹ́ pé tí àrùn ìgbóná tó bá kọlù yàn ibà akọ tó bá kọlù yàn ẹ jẹ́ ká wá ewé yìí kó pọ̀ ká fọ̀ ọ̀nà dáadáa tá a bá ti wá á wà á wá omi ògì funfun ẹ jẹ́ á fi ṣe é ẹ wàá ta epo pupa díẹ̀ sí ẹni tí kìnìún yìí ń ṣe kọ́ máa mú tàbẹ́ni tí ibà bá ń ṣe tára ẹ̀ ń gbóná fo ẹjọ́ máa mú kọ́ máa wẹ̀ ní agbára ọlọ́run mo tún ṣe náà yóò sì lọ yọ tọ̀ mọ́tọ̀ yọ yá àmàgbẹ́ ọlọ́run ó sì mú ara rẹ̀ dá. àwọn sọ kákọ́kọ́ bá wípé ilé ayé ogun ni ogun mẹ́ta kan wá sí kókó dandan ni sọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà yè lọ́rùn kí bọ́mọ ni mọ àrà bá tún lè jáde ìyẹn ni okùn àìmọ̀ kan kí la fi ń dèèyàn ìmọ̀ ni kò kéwù kàwé kò kọ̀ṣẹ́ ọwọ́ kí wà ní àrídájú kò lè jẹyàn tó ní mọ àrà bá tún lè fàájì ìyẹn ni kájàdùn òṣì iṣẹ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni kò ṣe bí aláàrù lóyìnbó èèwọ̀ ni kò ṣe bí adúgbọ̀rọ̀ lọ́jà wọ́n bá iṣẹ́ ni lókun iṣẹ́ ọwọ́ èèyàn oògùn owó ni mọ àrà bá tún lè mọ ọ̀rọ̀ ìyẹn ni okùn àárẹ̀ bá ń láti jà kálẹ̀ ní àlàáfíà táwọn fi gbàdùn èrè iṣẹ́ ẹni bá rò. ṣe rí agbára tí ń bẹ lára ewé yìí ò kéré ìjà irọ́ kan ní ara àwọn èèyàn sí yín lónìí lára ewé yìí àwọn èèyàn á máa fi pa idán kan kò sì fẹ́ já irọ́ náà sórí ewé yìí lásán tó bá lọ lásán àwọn ẹlòmíràn máa lọ pẹ̀lú ewé tàǹgìrì wọ́n lọ wọ́n wàá dá a sínú igbá pẹ̀lú omi wọ́n fi ṣe ráìsì igbá náà kò sì ní jóná yóò sì ṣe ráìsì jiná wọ́n lè sọ pé ẹ̀yọ́nú ni tàbí wọ́n sọ fún wọn pé oṣólẹ̀ ni irọ́ ni o má gbára lé o kódà ẹlòmíì lè sọ fún wọn pé àṣírí tí ẹ jẹ́ kí ìbọn wọlé sínú wo ìbọn mú ọ tààrà ìbọn ṣe kí ni ìbọn yóò mú ọ tààrà agbára tí kàn ń bẹ lára rẹ̀ ní májẹ̀ nìkan ó fi tàn ẹ́ jẹ́ o wọ́n bá ní wọ́n fi ṣe ráìsì fún ọ pé ìbọn ò ní ràn kíní kan ò ní ràn má gbára lé o irọ́ ni o àmọ́ àwọn iṣẹ́ gidi tí ń ṣe àwọn sọ fún wa kẹ́ lè dì í mú. ogun mẹ́tẹ̀ẹ̀ta jàyè èèyàn ní. láti ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má jáde ètò tó kọjá lórí àpáta tó sì nípa nínú ayé. ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ olúwa ló wí kì í ṣe mí ni mo sọ nínú kùránì ìwé mímọ́ ló ti sọ kùránì orí kejìdínlọ́gbọ̀n ó yá kí ló sọ rántí ìpín ẹni ìwádìí ó ti sọ tó bá ti bọ́ òde ìgbà o aláfíìsọ kó mẹ́ta ó mú òníṣọlá o èmi ò lè sọ sẹ́ni tó jókòó. àní ewé yìí sórí èso rẹ̀ rógódórógódó yìí lọ́ọ́ ja kẹ́kọ̀ọ́ sínú odó kò níye ja kọ́kọ́ ẹ̀yà wọ́n máa gun pẹ̀lú èèpo ọ̀bọ̀
Sórí tí wọ́n bá ti já èso yìí a lo èso yìí lásán tó bá wù wá a lè wá egbò rẹ̀ ká fi kún ìyẹn ló pé jù tó bá rí èso yìí tó já tó wá tún wá egbò òdì rẹ̀ fi kún èpo ọ̀bọ̀ gún papọ̀ ọ̀gbọ́n èpo ọ̀bọ̀ gún papọ̀ mọ́ pẹ̀lú ewé kílẹ̀ fi mí ṣe ewé kíni ẹ fi mí ṣe pẹ̀lú igi ńlá ẹ wá wá ìgbín tó tóbi ẹ gún papọ̀ mọ́ a wá fi ọṣẹ dúdú kó ọṣẹ dúdú là á fi kó wọ́n lé mi ọ̀gbọ́dọ̀ ló nǹkan dúdú irú eléyìí kọ́ ìdí tá a fi lọ́ṣẹ dúdú ni pé kó lè kó gbogbo ẹ̀ mọ́ra dáadáa làwọn àgbàlagbà fi lò. Ohun tó rira ẹ̀jẹ̀ ká sọ, mo fọ́ ńlá ńlẹ̀ mo lè fèrè, màá bá wọn sọ. Mójúlógún fi rẹ̀ kó ṣì bá mo ti sọ. Bèrèbèrè tó bá ti pọ̀ jù, wọ́n máa sọ. Bàbá kan ṣiṣẹ́ kí lóru ń wò. Wàá máa wá sọ pé lápájá làwọn kò fowó mọ̀ mí, màá sọ. Eba, lọ́ba náti ìdúnyẹ̀yà, àtàrà tán, lẹ́yìn tí mo wọ́n mọ̀ dùn mí tọrọ, ayé tán, ló ṣẹ̀yìn wá bẹ̀rẹ̀ àkẹ́ràṣe, àtàrà tán, àkórí ọ̀rọ̀ ta sí ń bá bọ̀ yìí, làkútán, tó bá rojú agbéǹde nìkan, kò yí tán, aráyé ká tó ń ṣe sùúrù, ṣe kò ká tán, aráyé ká tó ń ṣe sùúrù, ṣe kò ká tán, bá nọ́bì lẹ́sìn ìgùn kan, nínú ìtàn, ló ṣe déédé mọ́tò mi sẹ́yìn. Lọ́kà tán ló túmọ̀ sí pánàbì ìjáyé kò jáyé tán fásitì àkókò ọlọ́ngbọ́ ọba tí ò ní tán méjì ń bẹ nínú ọkọ̀ ẹ̀sìn tó bá kírun tán lágbàwẹ̀ owó ló yan kàkà ṣe kò wá tán ájì nǹkan tó bá sì ti ẹ̀sìn lè pé tán agbọ́nà èrú má dàbí ìran àwọn. Ṣé o ti gún papọ̀ tán? Ẹ yẹ kó ọṣẹ yìí síbì kan. O ti kọ síbì kan. Ọwọ́ àlọ́ wá ewé oríjì tútù ewé oríjì tútù pẹ̀lú ewé àjẹ́ ọ̀bàlẹ́ ọwọ́ àṣẹ lágbo tó bá ti ṣe ewé yìí ní àgbo tó hó ọwọ́ àdá sínú kíkan omi yìí lọ́ọ́ máa fi wẹ ọṣẹ yìí gbogbo ọjọ́ tó bá ti fẹ́ wẹ̀ ẹ̀kọ̀ọ̀kan là á máa wẹ̀ Olódùmarè Olódùmarè ọṣẹ yìí dáa púpọ̀ tí ara ọmọ bá ń gbóná láì nídìí ẹ kàn rárá bu ọṣẹ yìí ẹ bomi sí ẹ fi pa á lára àní ẹ fi pa á lára ẹ wá spiriti táwọn ológun ìbò máa fi tọ́jú ẹsẹ̀ ẹ rárá kán díẹ̀ sí tàbí kẹ́ mú oyin kẹ́ kán díẹ̀ sí kẹ́ fi po ọṣẹ yìí kẹ́ fi pa ọmọ náà lára lọ́wọ́ kan ara rẹ̀ ó sì tutù wá ìyẹn jẹ́ ení. ẹlẹ́lẹ́ẹ̀kejì tí àlákàlà bá pọ̀ fún yàn ṣé bí mo ti wí ìkọ̀wé ọṣẹ yìí ewé oríjì ewé àjẹ́ ọ̀bàlẹ́ ìbáàjẹ́ gbígbẹ ìbáàjẹ́ tútù ṣùgbọ́n tútù ló dáa jù kò ṣe é kó jiná. Ẹ bẹ̀rẹ̀ pé ìgbà wo làá wẹ̀ ẹ bẹ̀rẹ̀ pé ìgbà wo làá wẹ̀. Látọ̀tán kọ̀rọ̀ kákeré ó má dùbẹ̀ tábà fi tán ni ó lọ sí mákọ́jà là má bá wọn tán sínú ayé lọ́nà tí yóò tọ̀ ó má lọ tán. Láti ìpínlẹ̀ ọ̀rẹ́ mi, gbìyànjú kó má gbàgbé ìjòkó kọjá lórí àpáta tó sì nípa nínú ayé. Tó tí nǹkan ọ̀bá gbá múṣémúṣé dáadáa iṣẹ́ èèyàn ò lọ déédéé lohun tí mo wí yìí tí àwọn èèyàn bá dojú ìjà kọ ẹ́ jù adáwọn èèyàn ń kórìíra rẹ jù níbi yòówù tó bá wà àdéhùn gan fúnra ẹ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọ kò yé ọ lo iṣẹ́ yìí wàá dúpẹ́ fún Ọlọ́run kí ni mo wí àní wàá dúpẹ́ fún Ọlọ́run kò jù báyìí lọ ọ̀pọ̀fọ̀ ọ̀gbẹ́bọ òpègèdè kò jù báyìí lọ
kò sírú ìràwọ̀ tí ó lè lò kò sì sẹ́sìn tí ó lè wẹ́. náírà wa mẹ́pọ̀ wá sí dúkìá ọlọ́run lásán lélẹ́yìí ọgbọ́n àtinúdá àwọn Yorùbá ni wọ́n sì ń lò wọ́n sì ń dúpẹ́. ọmọ òòjọ́ lè lò aláboyún lè lò alákọ̀wé lè lò ẹni tí ń kọ́kọ́ tí ọkọ̀wé tó yẹ pé ọkọ̀ lòun kọ ó lè lò ẹni tí ń wa mọ́tò ó lè lò ọlọ́pàá ó lè lò sójà ó lè lò. kódà tí ẹ máa ń lò láwùjọ bí tí bá ń ṣiṣẹ́ gidi ọ máa rí promotion lásìkò jẹun kò jù bẹ́ẹ̀ lọ. orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. a kì í bá a mọ̀ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group nọ́mbà tẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wa òun nìyí yìí o nọ́mbà 3 ti Nàìjíríà nọ́mbà 2 tìlú Kòtónú àfilẹ̀ fún wa. ẹ jọ̀wọ́ ẹ bá darapọ̀ mọ́ wa lórí WhatsApp ẹ má sẹ́ndì líǹkì síbẹ̀ o ẹ má sẹ́ndì síkà o àṣìfẹ́ fídíò kankan o láti ta o àgbowó lọ́wọ́ ẹnìkan ọ̀fẹ́ ni. a kì í bá wa mọ̀ ẹ lè fẹ́ béèrè lórí ìrìn àjò yín kì í ṣọ̀fẹ́ owó lẹ́ẹ̀ fi béèrè. bákan náà ẹ fẹ́ tọ́jú ara bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ àbí lórí àrùn ọlọ́jọ́ pípẹ́ abẹ́ ti wọlé ọkọ látọjọ́ tó ti pẹ́ ẹ̀ ń wojú Olúwa bóyá fún ìtọ́jú kan àbí kejì lẹ́fẹ́ ẹ kàn sí wa. èyí tá a bá mọ̀ ń parẹ̀ lọ́wọ́ kan láda yín ló èyí tá a bá mọ̀ ń parẹ̀ tó bá jẹ́ tó léyìnbó lọ́wọ́ kan láṣọ fún yín pé olóyìnbó lélẹ́yìí kò jù bẹ́ẹ̀ lọ. ọyọ mú gègé kẹkọọ báyìí náà lẹ bákan náà pàdé wa lórí YouTube ẹ̀yin ṣáà ti search fún Àyẹ́dáre Lukman ẹ kàn mí bẹ̀. ọyọ mú báyìí kẹ́ máa kọ́ o +234 80 3298 3298 +234 80 3298 3298 ẹgbàá kejì +234 80 890 38658 +234 80 890 38658 ẹgbàá kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 okùn nọ́mbà àti bẹ̀rẹ̀ +229 54 65 19 28 +229 54 65 19 28 ẹgbàá kan sí +229 54 65 19 29 +229 54 65 19 29 ayé gbogbo wa kò ní yẹ ẹ lẹ́yìn orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ire o ire o ire kàbìtì. sáré o kó má bàa wáyé lásán iná tí o pọ́n lọ́wọ́ ò dá ẹ lásán o má dúró o ayé kan ò dúró lásán. sáré o kó má bàa wáyé lásán iná tí o pọ́n lọ́wọ́ ò dá ẹ lásán má dúró o ayé kan ò dúró lásán. sáré o kó má bàa wáyé lásán iná tí o pọ́n lọ́wọ́ ò dá ẹ lásán má dúró o ayé kan ò dúró lásán. sáré o kó má bàa wáyé lásán iná tí o pọ́n lọ́wọ́ ò dá ẹ lásán má dúró o ayé kan ò dúró lásán. ní kókó nígbà tó wà lọ́mọ ọwọ́ tó àmọ̀ rí orí tó ti gbé ẹ sọ́wọ́ pé àwọn ní iná bá sábà bí ìdíwọ́ láti gbà ẹ́ títí dèní lọ́wọ́lọ́wọ́ tó kúrò nínú nǹkan tó kó sọ́wọ́. sáré ọ̀rẹ́ o ó lè já wọn ló ń díwọ́ láì dúró ọlọ́run lè ní kọjáwọ́ bí bẹ́ẹ̀ kọ́ ò kọjá tẹ̀ àbí kọjáwọ́ ṣùgbọ́n àìdúró ni ó padà jẹ́ kọjáwọ́. sáré o kó má bàa wáyé lásán iná tí o pọ́n lọ́wọ́ ò dá ẹ lásán má dúró o ayé kan.